Ẹ tún kú déédé ìwòyí o ẹ̀yin èèyàn wa tó ń gbádùn ètò yín ìròyìn yàjóyàjó nínú ilé. Ìkànnì Jíngí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí Àwọ̀tán Ìbàdàn. Ibẹ̀ náà ni a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe lórí ìròyìn yàjóyàjó fún tòní. Orímádégún Àyìndé lórúkọ tèmi. Ṣé wọ́n ní ilé ńlá tí kẹ́sọ̀ọ́ ròde? Ìròyìn òṣèlú ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n fi bẹ̀rẹ̀ fún tòní. Lọ́dún 2027, ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti buwọ́ lu sáà ẹlẹ́ẹ̀kejì ààrẹ Tinubu. Ọ̀rọ̀ yìí ló jáde lẹ́yìn ìpàdé tí àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ ọ̀hún ṣe ní olú ilé ẹgbẹ́ APC eléyìí tó kalẹ̀ sí àdúgbò Òkè Àdó nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, ìfẹnukò yìí ló wáyé látàrí ìfìdímúlẹ̀ ìdápadà ìrètí ọ̀tun Renew Hope èyí tí ìjọba ààrẹ Tinubu gùn lé fún orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ọmọ Nàìjíríà àti fún gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú papọ̀. Ìkéde awàlẹ́yìn rẹ̀ yìí ni gbòógì ohun tí ìpàdé àwọn tó lẹ́nu ń bẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ní àyájọ́ àná ọjọ́ Ìṣẹ́gun Tuesday nílé ẹgbẹ́ wọn tó wà ní Òkè Àdó Ìbàdàn. Lára àwọn tó wà nínú ìpàdé ọ̀hún láti rí àwọn adarí ẹgbẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àwọn alága ẹgbẹ́ káàkiri ìjọba ìbílẹ̀ 23 tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé, alága ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Ọláìdé Abbas ṣàkété ọ̀rọ̀ wípé ó pọn dandan fún àwọn tó lẹ́nu ń bẹ̀ láti fi ìmọrírì ìrìnàjò àṣeyọrí tí ààrẹ Tinubu gùn lé léyìí tí kò tíì pé ọdún méjì tán tí ìṣàkóso rẹ̀ bẹ̀rẹ̀. PDP yóò gbé Òbórèwórì, Okowa àti àwọn mìíràn lọ sílé ẹjọ́ látàrí yíya kúrò lẹ́gbẹ́. Ṣé wọ́n ní bógún bá jẹ lọ ọgbọ̀n á máa jẹ padà? Àwọn adarí ẹgbẹ́ òṣèlú PDP ti kànńpá fún adáninímọ̀ràn nípa ọ̀rọ̀ òfin fẹ́gbẹ́ òṣèlú PDP Kamaldeen Ajíbádé wípé kó bẹ̀rẹ̀ sí ní ṣètò gbígbé gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Òbórèwórì àti gómìnà àná nípínlẹ̀ ọ̀hún Ifeanyi Okowa pẹ̀lú àwọn míì lọ sílé ẹjọ́ fún ẹ̀sùn kíkúrò nínú ẹgbẹ́ lọ́nà tí kò tọ̀nà tí kò sì bófin mu. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n parí ìpàdé àkọ́kọ́ ti ìgbìmọ̀ aláṣẹ NWC fẹ́gbẹ́ òṣèlú PDP fún tọdún yìí, adelé alága Ambassador Umaru Damagum ṣàlàyé wípé ẹgbẹ́ ti gbé ìgbésẹ̀ òfin láti pe yíya kúrò àwọn ọmọ ẹgbẹ́ tó ya lọ sílé ẹjọ́, léyìí tí yóò fún wọn ní àǹfààní láti gba ẹ̀tọ́ ẹgbẹ́ kúrò lọ́wọ́ wọn níwọ̀n ìgbà tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP ló yàn wọ́n sí àwọn ipò ọ̀hún. Adelé alága tẹ̀síwájú wípé àwọn ti pa ń dandan fún ọ̀gbẹ́ni Emma Ogidi tí í ṣe alága fìdíhẹẹ́ fún ẹkùn gúúsù wípé kó lọ gba gbogbo ìṣàkóso ẹgbẹ́ PDP nípínlẹ̀ Delta. Tá ò bá gbàgbé, ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2025 ni ìgbésẹ̀ ọ̀hún wáyé níbi tí gómìnà ìpínlẹ̀ Delta Òbórèwórì Ifeanyi Okowa àti gbogbo ìṣàkóso ẹgbẹ́ PDP ya lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà ni Tinubu ń lò láti sọ ẹgbẹ́ alátakò dákúrẹ̀tẹ̀. Sule Lamido ló sọ bẹ́ẹ̀. Ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Jigawa tó tún jẹ́ ọ̀kan nínú àwọn olùdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP, Sule Lamido ti fẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu wípé ńṣe ni ó ń lo àwọn nǹkan àlùmọ́ọ́nì ìjọba láti pa àwọn ẹgbẹ́ alátakò lẹ́nu mọ́. Ó ṣèkìlọ̀ wípé
irú ìgbésẹ̀ wọ̀nyí ń ṣe ìdẹ́rùbà fún ìjọba àwa-arawa lórílẹ̀‐èdè Nàìjíríà. Lamido ń sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú BBC lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday wípé ìfàbùkù kàn àti ìdúkokò mọ́ ẹgbẹ́ òṣèlú alátakò jẹ́ àpẹẹrẹ ìjọba tó ti kùnà. Lamido ní, "Mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Nàìjíríà, òun sì ni olórí fún gbogbo ọmọ Nàìjíríà. Ìdí rèé tí kò fi gbọdọ̀ yan ààyò láàrin PDP àti APC. Ìrètí àwọn èèyàn ni pé kí ó wà fún gbogbogbò gẹ́gẹ́ bí aṣíwájú rere." Lọ́dún 2027, pẹ̀lú bí ìbò ṣe ń kànlẹ̀kùn, Obi kò nílò kó kórapọ̀ mọ́ PDP, Atiku tàbí àwọn míì láti borí Tinubu o. NLC ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti fi ohùn léde wípé olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá Labour Party lọ́dún 2023, Peter Obi, kò nílò ìdàpọ̀ tàbí ìkórapọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú kankan, yálà PDP tàbí ẹgbẹ́ mìíràn, tàbí olùdíje sípò ààrẹ lọ́dún 2023 fẹ́gbẹ́ òṣèlú PDP, Alhaji Atiku Abubakar, tàbí Malam Nasiru El-Rufai tẹgbẹ́ òṣèlú SDP kó tó lè borí ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027. Nígbà tó ń sọ̀rọ̀ nínú àkànṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò, ẹni tí í ṣe igbákejì ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ Nàìjíríà, Ọ̀jọ̀gbọ́n Theophilus Ndubuako sọ wípé Peter Obi ṣì ni olùdíje tó dúró digbí tó sì ní ìtẹ́wọ́gbà jùlọ, eléyìí tó káàtó láti fi ìdí ààrẹ Aṣíwájú Bọ́lá Tinubu rẹmi nínú ètò ìdìbò tí ò bá lẹ́jà-ń-bákàn nínú. Ndubuako tako àhesọ ọ̀rọ̀ kan tó ń jà rìnrìn nígboro ayé wípé Peter Obi yóò darapọ̀ sínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó ṣàpèjúwe ẹgbẹ́ alátakò ọ̀hún gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó ní ìṣòro tó gọ̀ǹtìọ tó sì tún wà ní èbúté òfo lásán. Ó sọ síwájú sí wípé Peter Obi kò nílò àkópọ̀ láti borí ìbò ọdún 2027 torí pé ọjà tí òkúta ni òun gan fúnra rẹ̀. Tó ààrí jù báyìí lọ fún ti àkókò yìí lórí ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára. Orúkọ tèmi ni Orímádégún Àyìndé. Ẹ máa yáṣẹ́ o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.